Africa Content TV. Bàbá òjàmbá gbogbo tí ń jẹ́ mùsùlùmí lápapọ̀, bàbá òjàmbá wa. Bí ikú wọn bá di àròyé ọ̀dà púpọ̀, àròyé tó dànù. Ìfihàn sí pé Ọlọ́run tẹ́wọ́ bá bàbá ní ìtumọ̀ àròyé tó bá dà tí ikú wọn bá dà. Ẹ̀rí pé àròyé rẹ̀ ni ikú wọn dà ni. Bàbá wa gba oníwàásí àgbáyé Muhyiddin tí wọ́n kú. Bàbá wa gba Muhyiddin tòní. Torí bàbá láwọn onípe ní Khalifa. Ẹni tí ó bá ti dáyé bàbá ẹ̀ òun ni wọ́n ń pè ní Khalifa torí tí ń fà nìkè tó lọ́wọ́. Àmì ti wà láyé bàbá lónìí. A lè pè ní Khalifa mọ́. Àfẹni tí ó bá gbà fún yín délẹ̀ tí ó gbà fún yín jálẹ̀. Bàbá Muhyiddin oníwàásí àgbáyé tòní. Àwọn ni wọ́n dúró ti bàbá yìí. Kí ló fà á tí kú bàbá yín fi di àròyé báyìí? Ọwọ́ dáròyé lẹ̀ tó pọ̀. Àròyé rẹ̀ lọ dálẹ̀. Ṣé ìtọ́? Ṣé yọ ọ̀tọ́? Bàbá yín ti sọ. Àní gbà. Àwọn ọ̀kan gbà. Àwọn kan ò sì ní gbà. Kí ló fà á tí ẹ rí bẹ́ẹ̀? Ẹ̀rí pàròyé rẹ̀ ni ẹni ìkẹ́ni bàbá. Àwọn gbogbo èèyàn tó jáde. Àwa lẹ́ni tọ́ka àbí tó sọ pé bàbá yín kọ́dà ọgbà èmi rí. Ó lù mí jìbìtì rí. Ọgbà mi yàwó rí. Ààrẹ nìkan jáde nínú gbogbo àròyé tó dálẹ̀ tó sọ gbólóhùn bá mi jáde. Bàbá ló kọ́dà kò rin àwọn kàké láti fún ẹnìkankan lésì lérí ẹ̀. Lẹ́yìn pé àwọn bàbá wa gbà Muhyiddin oníwàásí àgbáyé dúpẹ́ fún Ọlọ́run. Àwọn àdúrà kan bẹ tá a bá láyé. Kí làdúrà náà? Adìrẹ kọ́lọ̀njá rúre. Àrúre kọ́lọ̀njá sọ́ọ̀rẹ́. Ọlọ́njá wá níbi ilé sọ́ọ́sí. Ọlọ́njá rẹ̀ yọrẹ́ bìtì. A kàn ń wí ni àwọn ọmọtúmọ̀ ẹ̀. Ọwọ́ dàbí tíọ́rì lọ́dọ̀ àwọn olóyìnbó. Practicalize ara bàbá Muhyiddin oníwàásí àgbáyé láti rí. Nígbà tí wọ́n kú, wọ́n dìre. Wọ́n á di ìdíkúdì, wọ́n rúre, wọ́n wá rúrukúrù, kò jáwọ́lé wọn lérí, kò dà ọ̀nù mọ́ wọn lérí, wọ́n tún wá sọ̀rẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, wọ́n tún wá ríbire sọ́ọ́sí, wọ́n tún wá rí èèyàn rẹ́bìtì, ẹrù bàbá wọn, ẹwọ gbogbo ọmọ tí bàbá Muhyiddin tí wọ́n bí láti rí àwọn àgbà lóbìnrin. Láti rí yín àti gbogbo tí ń bẹ lẹ́yìn yín. Ẹ̀fà tọ́ọ̀gì nínú wọn jáde. Ẹ̀fà amúgbó nínú ọmọ jáde. Olè nínú ọmọ ẹ̀fà jáde. Ará ìlànà wọn dà. Ta ni wọ́n ń ṣépè fún ọmọ tí bàbá bí? Tí bàbá ṣe wá dáa tó. Ọ̀kan yìí náà làbùkù wọn. Kò sí. Kódà ànábì Ọlọ́run ń bẹ kọ́lọ́run ò dí gbé báyìí fún. Ànábì Ọlọ́run míì ń bẹ tọ́lọ́run yọ díẹ̀ bẹ́ẹ̀ sí rárá. Ṣé bá ànábì Núhù? Àgbákò méjì tí ọ̀jọ́ra wọn lọ́lọ́run fi kàn án. Àgbákò ìyàwó ó tún wá ṣàgbákò ọmọ. Kéèké yẹn kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀. Fún bàbá yín ní gift parí. Ó fi fún bàbá yín ní ẹ̀bùn parí látọ̀dọ̀ èmi Ọlọ́run ni. Kọ́lá tí wọ́n bá bí ìbíkú bí ọmọ. Ọ̀yọ́ wọn kò lẹ́ni Ọlọ́run. Àdánwò lè ṣe. Ọlọ́run ò tún wá ṣe bẹ́ẹ̀ kò fún wọn níbi ikú bí ọmọ bí. Alhamdulillah. Gbogbo tí kálukú wá ń fà nífà mi ń fà mọ́ra wọn lọ́wọ́ ni. Àwọn àfi dálé kéwúlẹ̀ fún kálukú ni. Ẹ̀ló kó tí ládàá lé tí ò rí wò tẹ́lẹ̀. Kálukú wá padà sílé kéwú. Ẹni mi wá lọ láìbírì. Gbogbo ẹni tó sùn wá tají. Àròyé tí kú bàbá Muhyiddin dálẹ̀. Àròyé yẹn
lérí mani èsè lérí àgbákò bàbá bàbá Muhyiddin dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n dire wọ́n adìrí kúdì wọ́n rúre wọ́n àpàtẹ̀tẹ̀ wọ́n sọ̀rẹ́ wọ́n tún wá kú báwọn ẹni rẹ ti kú iná ni wọ́n sọ̀rẹ́ wọ́n tún wá rí bèrè sọ́ọ̀sì wọ́n ní khalifa wọ́n tún wá rí ìyẹn rẹ fìtì ọmọ rẹ ní jẹ́bẹ̀ alhamdulillah àbá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni sọmọdé ni wọ́n ní kábàdé bẹ́ẹ̀ wọ́n sẹ́kú lóòótọ́ àgbà tó jù wọ́n lọ bẹ́nu ayé. كم من مشاخية في الدنيا رأيتهم مخلدين وما ينجو من الخطب مخلدين وما ينجو من الخطب مخلدين وما ينجو من الخطب كم من مشاخية mélòó àwọn àgbàlagbà كم من مشاخية àwọn àgbàlagbà في الدنيا رأيتهم bẹ́ẹ̀ bá ní wọ́n láyé ẹ mọ̀ pé wọ́n dàgbà في الدنيا رأيتهم ọ̀rọ̀ ojú ẹni wọ́n ti jọ àwọn ìdílé lọ. àfáà ni wọ́n dàgbà kọ́lá wọ́n ti wà láwọn lọ. wọ́n pẹ́ láyé kò sí tọ́ ọba tí ò sojú wọn. kò sí tọ́ ọba tí ò sojú wọn. wọ́n pẹ́ láyé. yanjú mi nálẹ́ kátọ́bì. ni wọ́n ti pẹ́ tó láyé ni lọ́jọ́ ayé wọ́n láyé tí kú wọn. wọ́n yìí tún gbé wọn sínú wọn bọ́lá wọn bàbá yìí nu ọlọ́ọ̀nù. مخلدين ولم ينجوا من الخطب bí wọ́n ti pẹ́ láyé tó ní wọn bọ́ níbi káyé máa gbé wọn ṣépè bàbá yín jáde ọlọ́pàá ò ní tẹ̀lé wọn sìgáǹtì mélòó gbà sílé ìgbàtí mélòó ní bẹ pẹ̀lú yín àmọ̀tẹ́kùn mélòó lẹ́ni lójú ọ̀nà. كم من مشاخية في الدنيا مخلدين ولم ينجوا من الخطب مخلدين ولم ينجوا من الخطب Abáṣẹ́nu ṣéhù, ìbáṣẹ́nu lọ́ni, ló tọ̀lẹ̀ wá bá nẹ̀, ìsáà láti pàdé yìí, wálé wá wọ̀ bàbá, wálé wá wọ̀ wọ́n. Ilé wa nílé bàbá Muhyiddin, bàbá ló ní wá, àwa la ní bàbá. Ẹja fẹ́ lò kọ́ òun. Kọ́lá àlàálà níyì. Àlàálà níyì. Kọ́lá sí bàbá Muhyiddin tó lọ́dọ̀ bàbá. Àtúnṣe ní ọ̀wọ́n lọ́dọ̀ bàbá. Àmọ́ bàbá máa ń ṣe nǹkan pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé bí àwọn ẹni rẹ báyìí bá lọ àwọn èèyàn wá gan wọ́n wá gan tẹ́ ẹ̀ bá wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lẹ̀ ń tó yẹ kí irú wa yọ bá tó àpàdé ẹ̀ ẹ̀ àjọ fídíò wa pọ̀ àti kádẹ́kọ̀ fẹ́ sílẹ̀ díẹ̀ kò sí ọgbọ́n ẹ̀ ìgbà tẹ́ ń kérò níyà yìí wà láàyè kẹrin mérò àmọ́ ikú bàbá ló gbà bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni ní bàbá agbọ́dọ̀ ṣe sùúrù kádẹ́kọ̀ fẹ́ sílẹ̀ díẹ̀ láti gbà náà àwọn ọ̀dákẹ́ àdúrà lọ́dọ̀ wa àdákẹ́ àdúrà bàbá làwọn jẹ́ nìkan táyé fẹ́ gbé nǹkan láì tó bá ti jọmọ́ nítorí ọlọ́run rí náà ni kọ́sà jẹ́ kọ́lọ́ mọ́ rí kó sì máa jọ tiẹ̀ àwọn kan bẹ social media ló gbé wọn wá mẹ́ta náà sì lè yàn náà lọ̀rọ̀ ń bọ̀ ó dé ìsìn múra tí ó lọ ọgbà social media gbé wà ní ìjọ tí bá ti lọ ẹkú palẹ̀ mọ́ yóò kó yín mọ́rọ́gà lọ ẹ tẹ̀lé bàbá yín lọ àbá wọn náà ló kó wọn wá tí báyìí ti lọ yóò kó wọn lọ
àwọn sábà social media a máa ṣe nǹkan torí Ọlọ́run ni àárín bàbá àti bàbá kò dárúkọ sì bàjẹ́ kọ́dà kọ̀ láàyè bàbá wa ni wọ́n ń tòótọ́ wọ́n sì fẹ́ wa jẹ nítorí ìtọ́lọ́hun bàbá náà sì fẹ́ràn bàbá nítorí ìtọ́lọ́hun bàbá Muhyiddin tòní àti gbogbo tí bàbá bí kò sí ọgbọ́n ẹ̀ tí Ọlọ́run ó di ẹrù fún yẹn tí ò wá ní di òkúta lọ́gà bó ṣe díẹ̀ ẹ̀ lè rí bákan náà o ààrẹ ni ọgbọ́n tẹ̀yẹ̀yẹ ààrẹ ni ó ti ọgbọ́n tẹ̀ mọ́nú ara wọn kọ́ra lójú ayé bàbá gẹ̀ wọ́n ti wá pọ̀ díẹ̀ báyìí ààrẹ inú ẹni bẹ́ẹ̀ ẹni ó mọ̀ sọ tààrà ẹni ó mọ̀ sọ júà ẹni ó lè tọrẹ ẹni ó láhùn ẹni ó lè bínú ẹni ó lè ṣe sùúrù kò sí bí ó ti rí yọ ọmọ wà ẹ dákun ẹ jẹ́ kí bàbá Muhyiddin máa ṣẹ́kù lọ́wọ́ yín ká lè máa ṣẹ́kù lọ láéláéláé ha ọ̀sẹ̀ mi lóòótọ́ bọ̀dá mi ìbá bínú sí yín mo yá mi fún bàbá mi àbúrò mi nítorí ṣe dùn mí o àbúrò láyé mo yá mi fún bàbá mi ẹ jẹ́ kó máa ṣẹ́kù lọ́wọ́ yín ẹ dákun ẹ jẹ́ máa ṣẹ́kù lọ́wọ́ yín gbogbo tí bàbá òbí lọ́mọ tí wọ́n fi ìwà bí wọ́n tí wọ́n fi wá bí bàbá wa láéláéláé bàbá yóò lè tán lẹ́mí wọn o lẹ́mí wa àti gbogbo iye àwọn tó rí bẹ́ẹ̀ ẹ dákun ẹ tún dákun ẹ dákun. ayé fẹ́ wo àṣírí bàbá lára yín ayé fẹ́ wo ẹ sì má fún ẹnì kẹkẹ lẹ́sì bàbá láwọn pe bàbá wa ọmọ ìdùnnú níjó ní àní dákú ẹ ọmọ ìdùnnú yìí bàbá láwọn pe wọn níjó ní níjó ní dákọ ẹ ti ń gbé láìpẹ́ àti ń gbé láìpẹ́ lọ́wọ́ àní dákọ àwọn wa pa àwọn òwe mélòó kan fún àkọ́kọ́ sọdá kí èèyàn fẹ́ pa áyán kọ́ wà lọ́ọ́ yọ̀ gan ẹni ò ní torí nù áyán abẹ́ pa ẹ wà lọ́ọ́ yọ̀ gan àwọn ló ti pọ̀ ju bàtà ẹsẹ̀ kan ti tó àkọ́kọ́ nínú òwe tí àwọn pa ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin kọ́ lẹ kó eré ẹran bàbá gbogbo yíyan rẹ̀ ń gbà yẹn rí sí oye látara bàbá ni kọ̀sọ́nà rẹ̀ bọ́n ti kú ni méjì ni ó wà lára bàbá kàdúgbò máa mú tiẹ̀ ẹjọ́ sórí ibú lára bàbá kọ̀sọ́kọ́ tẹ́ ẹ lé dá sí i bí ọba ṣe ń tòsí bí ọ̀rọ̀ ta kété yóò sọ̀rọ̀ ṣe ikú wa látòkè wálé yóò mọ̀ sí látọ̀ kí wọ́n ṣe lọ tiẹ̀ ẹ̀yọ́ mọ̀ bá tiẹ̀ lọ ẹjọ́ ìsoríire kọ̀sọ́nà rẹ̀ kọ́nà bí ọ̀rọ̀ lọ yíwọ̀ lára bàbá yìí òun náà mọ̀ sí ilé tiẹ̀ lọ ni ẹ̀jí kálukú máa mú tẹ̀ látara bàbá nílùú láti fún ẹnì kẹkẹ lẹ́sì wọ́n bí pòfẹ́sọ̀ kan léèrè kí ló dé tí wọ́n kì í dá gbogbo ẹni tó bá ń nà tí wọ́n kì í gbẹ̀san. tí wọ́n kì í gbẹ̀san. limaza látẹ̀ntẹ̀ kí máa la mímá yusiruna ilayk kayfa látẹ̀ntẹ̀ kí mu mímá yusiruna ilayk kí ló dé tí wọ́n kì í gbẹ̀san. kí ló dé tí wọ́n kì í gbẹ̀san. lára gbogbo ẹni tó bá ṣàìdá sí ọ. ọ̀rọ̀ dàdọ̀ híkà ọwọ́ arẹ́ ní báyìí múṣẹ́ báyìí ọwọ́ wí onísọ́bálà akáìmú àádọ́kálíbán àdọ́ni àádọ́kálíbán kí n ta pípẹ́ ajá tó gbé mi jà bí kí mi lò. kí mi náà wá ta pé ajá tó kù mí jẹ àbí kí mi náà gbé jẹ àbí kí n bú jẹ ajá ó kù mí jẹ ajá àbí kí n lé mi kí n bú jẹ ọgbókù o sọ́bálà akáìmú. ẹ máa bá wọn nìkan kà fà á. ikú bàbá yín báyìí ìmọ̀ lọ dálẹ̀ fẹ́ni tí ó rí ẹ ti kú tẹ́lẹ̀ wá ta ní àká ìdílé
kí kálukú lọ gbọ́n tírà nù. ilé kí ó lọ dálẹ̀ ilé kí ó lọ dálẹ̀ fún bàbá yín. kọ̀ọ̀sẹ́ ni ó tó bẹ̀ láti bú bàbá yìí. kọ̀ọ̀sẹ́ ni ó tó bẹ̀ láti bú bàbá. bẹ́ẹ̀ bá sì bú wọn. bẹ́ẹ̀ bá sì bú wọn. bẹ́ẹ̀ bá gbọ́. ọba tọ́jọ́ dá bàbá tèmi àtẹ̀yìn sí wọn máa bú ọ. ọba tọ́jọ́ dá bàbá tèmi àtẹ̀yìn sí wọn máa bú ọ náà. àwọn tí bá wá ń ṣe báwọn. àwọn tí bá wá ń ṣe bẹ́ẹ̀. huwa al-kalibu ibnu al-kalibi. Walikalibu jaddu. Walikalibu jaddu. Wala khayra fi kalibi tanazzala min kalibi. Wala khayra fi kalibi tanazzala min kalibi. Gbàdúgbò ni àwọn náà ti máa túmọ̀ ẹ̀. Wọ́n ti gbọ́ yé. Torí àwa bí láti wá fún ẹnì kankan lé sí ọ̀rọ̀. Àìsí búyàn. Àṣìlẹ́ni láti búyàn. Ẹ̀ sì lè gbọ́. Sọ́sẹ́ wa dé nìkan wá babẹ̀ jẹ́. A máa tún bẹ̀ ṣe ni. Ẹni bá ń sọ̀rọ̀. Lérí bàbá yìí. Ọ̀dà lọ sọ. Èyí tó ń fẹ́ mú lára bàbá lòun ti mú lọ. Ọ̀sọ́ bá mi. Èyí tó fẹ́ mú lára bàbá lòun ti mú lọ. Ẹni bá bàbá rere. Ẹ̀bùn olè fún nínú ilé. Kí lẹ gbé lọ sọ́dọ̀ rẹ̀? Ẹ̀tọ́ wa sọ láì dákìlẹ̀ ní jẹ́ fún. Kálukú náà ní kọ lẹ́tà sọ́dọ̀ ni wọ́n sì gbé sí. Kálukú náà ní kọ lẹ́tà sọ́dọ̀ ni wọ́n sì gbé sí. Lẹ́yìn kiri nù ni. Ikú bàbá. Torí ìjẹ́niire wọn jálẹ̀. Wọ́n rì sí fún wọ́n gbọ́dọ̀ dá nǹkan lẹ̀. Wọ́n gbọ́dọ̀ dá nǹkan lẹ̀ táwọn yóò máa wí. Ọ̀dà ọ̀gá wa Aláìlọ́run Muhammad. Aláìlọ́run Muhammad. Sẹ́kù rẹ̀ ọ̀dà nǹkan lẹ̀. Sẹ́kù rẹ̀ náà dá nǹkan lẹ̀. Kò sẹ́kọ̀ dálẹ̀. Ànábì kú. Wọ́n àsìkò ẹjọ́ tó kú. Sẹ́kọ̀ dá nǹkan lẹ́nu. Gbogbo ẹni tí bá ti ń jẹ́ nire. Wàláhì bí ó ti rí nu. Bí ti máa rí nu. Ilé lẹ̀sìn bàbá sí nísìn. Àwọn kan tún takò. Wọ́n tún ní ọ̀dà. Bàbá sì wò. Àwọn sàádá tiwa. Wọ́n gbélé. Wọ́n pọ̀ bẹ́ẹ̀. Káàlá tẹ̀lé Ànábì. Abubakar. Sayyidina Umar. Sallallahu alayhi wa sallam. Ọlọ́ba àtàlékún kẹwọ́n. Sí. Àwọn fèsì o. Àsìwádá sọ̀rọ̀. Àmọ́ ilé ni bàbá wà. Alájà àgbà. Ilé wọn wà. Bàbá Lágége. Àbúwàsí àgbáyé. Ilé wọn wà. Bẹ́ẹ̀ bá ní kọ̀dá. Dàwá sí wọ́n sínú. Wá hú wọn. Gbẹ̀lọ̀ tó bá wọ̀ ọ́. Bá bàbá rẹ ni. Ó sọ fún wa. Bí òkú lé yín ni. Ó sọ fún wa. Ọ̀dà kọ̀dá ìwọ wí tiẹ̀ ayọ̀ pàdé lọ́wọ́. Tọ́ba bẹ́ẹ̀ la máa bọ̀. Jẹ́sọ̀ á sì ọ̀dà àpàlẹ́ ló wí sí. France wọ́n sì ọ̀dà àdá àpòtẹ́ ló sí sí. Ibi ó wà àwọn ọmọ ìwọ́n sì bàbá wọn sí wọn. Ibi kìí ṣe bàbá rẹ máa bọ̀ wá máa bẹ́ẹ̀ gbà lọ́wọ́ máa bọ̀. Yàn sàrájà wá sílé. Ṣé bàbá wa ni? Ṣé bàbá rẹ ni? Yọjíjà wa. Máa bọ̀ wá. Ẹni láti dẹ́ni kankan lóhùn. Kálukú ò mú tiẹ̀. Ọlọ́run ọ̀tún kẹ́ ọ̀tún gẹ̀. Ọ̀tún yọ́nú Ọlọ́run. Ọ̀tún àbẹ̀rẹ̀jì Ọlọ́run. Ọ̀tún àánú Ọlọ́run. Bá a gbé pàdé bàbá wa. Muhyiddin Ajani Bello. Bẹ́ẹ̀ bá wẹ̀yìn wò. Lára àwọn ọmọ tí bàbá bí. Àtàwọn ìyàwó wọ́n lè kí bàbá wọ ìwò ká sunkún ọlọ́dẹ Muhammad gbogbo wa kalimatu musharrafa a ṣe méjìlá kí wọ́n mọ́ ọ̀hún márùn-ún lẹ́yìn ẹ̀ kalimatu musharrafa méjìlá bá ti ṣe nù ní subhana rabbika délẹ̀ yóò wá tẹ̀lé. La ilaha illallah. La ilaha illallah, 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 la ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam.
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين لا إله إلا الله 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 لا إله إلا الله